àtọ́dún tí mo ti ká iná àtẹ iná fàdúrà láṣẹ ẹgbẹ́gbẹ́ bísímìlá iná àtẹ iná tí ò sì nítumọ̀ iná àtẹ iná ò sì ṣàdúrà kò nítumọ̀ nínú ìgbésí ayé ìtàn lásán ni bísímìlá iná àtẹ iná bísímìlá ìlú ìlàáfì ìlàáfì kò ṣe ìlàáfì ìlú ìlàtà ṣiṣẹ́ wàásù ìbàdí àgbà kò nítumọ̀ ìtàn lásán ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ gbogbo ọmọ Yorùbá mo pè wá mo bẹ̀ wá ẹ jẹ́ ká wáwọ́ ìjà ẹ jẹ́ ká wáwọ́ ẹ̀bọ̀lẹ̀ lórí ètò èmi ò bá ẹnì kankan jà ọ̀rẹ́ gbogbo èèyàn ni mo jẹ́ àtọmọ Ọ̀yọ́ ni àti Ifẹ̀ ni Èkìtì ni Oǹdó ni Ẹ̀gbá ni Ìjẹ̀ṣà ni we are all one Yoruba. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipaoro Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Mo ti sọ rí kìí ṣe kan kìí ṣe méjì mo tọ́ lórí ètò rí pé èmi ò kì í ṣe ẹlẹ́sìn ọmọ Yorùbá ni mí mo jẹ́ oníṣẹ̀ṣe torí pé ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ẹni tó bá pe ìṣẹ̀ṣe lẹ́sìn ẹni yẹn ò mọ nǹkan tó ń sọ ni ó límìtì ara ẹni gbogbo àwọn Ọ̀yọ́ pátápátá gbogbo ọmọ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ láti bàbá wa kábíyèsí aláyélúwà ọba ẹlẹ́wọ̀ ẹ̀tù Abímbọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé mo ṣe kábíyèsí fáláàfin látòrí bàbá tó fi dé gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ẹgbẹ́ gbogbo ọmọ Ifẹ̀ pátá bẹ̀rẹ̀ látòrí bàbá wa kábíyèsí aláyélúwà onírìṣà olórí aládé gbogbo bàbá wa kábíyèsí tó fi dórí gbogbo àwọn Ifẹ̀ mo bẹ̀ wá ẹ jẹ́ á dáwọ́ wàhálà ẹ jẹ́ á dá dúró Ifẹ̀ olórísun olórírun gbogbo ọmọ káàárọ̀ oòjíire ètò tí mò ń ṣe tá a pè ní ìràpadà ọmọ Yorùbá ètò yìí mo ti bẹ̀rẹ̀ bíi almost 3 years now ọdún kẹta ló ń lọ ìta tí mo ti bẹ̀rẹ̀ ètò ìràpadà ọmọ Yorùbá bí àwọn British bá ṣe kó àwọn baba ńlá wa lẹ́rú tá à ń tú jáde bẹ́ẹ̀ ni religion Islam ní kankan ní ló dá ọpọlọ àwọn èèyàn wa rú ló kó àwọn èèyàn wa sínú ilẹ̀ àyílo ló kó ìfàsẹ́yìn bá ọmọ Yorùbá dandan ni ká wá sọ nǹkan tó kó ìfàsẹ́yìn yẹn bá wọn ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ibẹ̀ náà láti mú àmọ́ mú solution àwọn ọ̀rọ̀ yẹn wá ìgbà tá a wà lọ́dún kan ọdún méjì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún àti ìmọ̀ nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn àwọn òbí wa ni wọ́n ń sọ sí wa létí ni Muhammad fi sọ nínú àdíìsì ẹ̀ wípé tí ọmọ yín bá ti pé ọmọ ọdún méje ó ní ẹ máa mú lọ sí mọ́sálásí ẹ máa pa láṣẹ láti máa kírun torí kí wọ́n mọ̀ pé láti ọmọ ọdún kan sọmọ ọdún márùn-ún kò lè tí ìgbọ́n kò tí ìmọ̀ nǹkan kan rárá ó ní tó bá ti di ọdún kẹwàá tó bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ò wá máa kírun ó ní ẹ máa nà á torí pé wọ́n fẹ́ kó dàgbà pẹ̀lú ẹ̀sìn Islam yẹn ó ní Muhammad fi sọ̀rọ̀ yẹn. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò. ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣe ìbà ọmọdé mo ṣe ìbà gbogbo mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́tún tí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtùpọ̀ ọgbọ́dọ̀ kù ṣàlàfíà ní wá gbogbo wa mú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè Kijipaoro òun náà ló kọ tèmi èmi àwọn lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrò onígbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀bẹ̀ mi lọ́mọ bàlùfọ̀n aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn
ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáà tiẹ̀ mójú mi dóde. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ètò yìí lónìí appeal ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ pátápátá gbogbo àwọn ọmọ Ifẹ̀ pátápátá gbogbo ìran ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo ibi tó lè wù ká wà lórí ilẹ̀ àgbáyé. mo fẹ́ ká mọ̀ wípé ètò tí mò ń ṣe tá a pè ní ìràpadà ọmọ Yorùbá ètò yìí mo ti bẹ̀rẹ̀ bíi almost 3 years now. ọdún kẹta ló ń lọ ìta tí mo ti bẹ̀rẹ̀ ètò ìràpadà ọmọ Yorùbá. ẹni tó bá ti ń fọ́lò mi látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ẹ rí wípé mi kì í bú èèyàn kankan lórí ètò yìí. tí n bá dárúkọ èèyàn a jẹ́ pé ẹni yẹn ó ti ṣe nǹkan kan tí ó ṣe pé ó ṣeé ṣe kó pa ọmọ káàárọ̀ oòjíire lára. àwọn ìdáwádẹ̀rọ àwọn tí mo máa ń dárúkọ kọ̀ọ̀kan àwọn àfáà ni. bóyá àfáà yẹn sọ̀rọ̀ fún àpẹẹrẹ nígbà tí irú Farouk ní Kíjìpá tí ó sọ̀rọ̀ tí wọ́n ta bá Ọọ̀ni Ifẹ̀. ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ náà ọ̀rọ̀ àbùkù gbáà òun ni Farouk ní Kíjìpá sọ níjọ́ náà sí bàbá Ọọ̀ni Ifẹ̀ ni mo fi reply wọn níjọ́ náà tí mo fi fún wọn lésì. bẹ́ẹ̀ náà àfáà kan náà nílọrin ìrántí ó kọ àfáà yẹn mọ́ tiẹ̀ òun náà sọ̀rọ̀ sí Ọọ̀ni Ifẹ̀ tó ní kí bàbá ó jáde mo dákọ̀ òun náà mi kì í sábà dárúkọ àwọn èèyàn lórí ètò mi because ètò ìràpadà ọmọ Yorùbá ò dá lórí pé à ń pe èèyàn kan jáde kò dá lórí pé à ń takò ẹ̀sìn kankan kò dá lórí pé ṣùgbọ́n tí a bá ń ṣe program ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ yẹn tí ò stand lára wọn tí ò bá lára mu lójú wọn bígbà tí à ń takò ẹ̀sìn kan ni nígbà tó yẹ pé à ń bú ẹ̀sìn kan fún ẹ̀sìn kan ni kò dẹ̀ rí bẹ́ẹ̀. mo ti sọ rí kìíṣẹ́ kan kìíṣẹ́ méjì mo tọ́ lórí ètò rí pé èmi ò kì í ṣe ẹlẹ́sìn ọmọ Yorùbá ni mí mo jẹ́ oníṣẹ̀ṣe torí pé ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ẹni tó bá pe ìṣẹ̀ṣe lẹ́sìn ẹni yẹn ò mọ nǹkan tó ń sọ ni ó ń límìtì ara ẹ̀ ni ó ń límìtì páwà ìṣẹ̀ṣe ni. mi ìwádìí torí pé mo jẹ́ ọmọ Yorùbá pọ́nbélé pé mo jẹ́ oníṣẹ̀ṣe kí wá sọ pé mo ń bú ẹ̀sìn kan náà bí kò ṣe wípé àdánwò tí ẹ̀sìn yẹn ń kó bá ọmọ káàárọ̀ oòjíire ìfàsẹ́yìn tó ń kó bá ọmọ Yorùbá òun là ń yànnàná lórí ètò yìí. both Islam and Christianity ìfàsẹ́yìn àkóbá tí wọ́n ti kó bá wa sẹ́yìn àti àkóbá tí wọ́n tún kó bá ìgbésí ayé ọmọ Yorùbá lásìkò yìí òun ni táwọn pinpoint jáde lórí ètò yìí. àmọ́ torí pé ọ̀rọ̀ yẹn ò bá àwọn mùsùlùmí lára mu ọ̀rọ̀ yẹn ò bá àwọn Christian lára mu wọ́n rí nírí pé à ń bú wọn ni ló fi dàbí pé èébú òun sound àti wípé òdodo ò lè ní ká mọ́ sọ òun tá bá rí nǹkan òdodo tó yẹ ká sọ dandan ni a máa sọ jáde. nínú gbogbo òdodo tí mo ti wá ń sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nípa ṣẹ̀sìn kan kò ṣẹ̀sìn kan tá à ń gbìyànjú àti ṣe ìràpadà ọmọ Yorùbá torí tètò ìdálé lónìí ẹ pé ìràpadà ọmọ Yorùbá àtùpà wa ò gbọdọ̀ kú tàbá wá la fẹ́ ṣe ìràpadà èèyàn pé a fẹ́ yín tó ti sọnù a fẹ́ ṣe ìràpadà ẹ̀ dandan ní ká wú ibi tí sọ́ọ̀sì problem yẹn gan ti wá tégbòtégbò. ẹ tó bá fẹ́ correct nǹkan a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí nǹkan yẹn ti wọ́ wá ó làwọn bàbá wa fi pòwe pé amúkùn ó ní ẹrù ẹ̀ wọ́ òkè lẹ́wọ̀ ó lẹ́ẹ̀wò sàlẹ̀ ìsàlẹ̀ tó ti wọ́ wá yẹn òun ni tí àwa ń ṣe kí ni tí àwa ń tú jáde lórí prógámù bí àwọn British bá ṣe kó àwọn baba ńlá wa lẹ́rú tá à ń tú jáde bẹ́ẹ̀ ni religion Islam ní kankan ní ló dá ọpọlọ àwọn èèyàn wa rú ló kó àwọn èèyàn wa sínú
hílà ìlò ló kó ìfàsẹ́yìn bá ọmọ Yorùbá. Dandan ni ká wá sọ nǹkan tó kó ìfàsẹ́yìn yẹn bá wọn, ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ibẹ̀ náà láti mú solution àwọn ọ̀rọ̀ yẹn wá. So tí n bá sọ̀rọ̀ kìí ṣe pé à ń bú ẹ̀sìn kankan, à ń clarify ọ̀rọ̀ ni. Even kéèyàn kan sọ pé ilé ìgbọ́ kí wá bọ́ sórí afẹ́fẹ́ tí wá ní lágbájá báyìí ó ṣe gbá kan ni kí wá máa wọ́n ní èpè àbí kí máa gbére. No, a pè ọ́ sákèsí ni. Àwọn kì í dìfẹ́ èèyàn lórí program Ìràpadà Ọmọ Yorùbá, torí pé kí n tó sọ̀rọ̀ kan èmi àtàwọn tí mi àti analyze ọ̀rọ̀ yẹn, àti gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. I don't just talk, I make speech to correct matters. Kì í ṣe pé mo kàn ń lanú sọ̀rọ̀, à ń sọ ọ̀rọ̀ láti correct wrong yẹn ni. So tọ́rọ̀ yẹn bá gbóná lára yín, abẹ̀yìn ẹ̀fọ́ mi wọ́n. Gbogbo tọ́rọ̀ yẹn tó bá ń gbóná lára wọn, ìṣe Mùsùlùmí ni, ìṣe Christianity ni, ẹ bu omi wọn kó lè rọ̀. Torí mi tí mo bá yín sọ̀rọ̀, mi è ṣe ọmọ tọ̀hún rìn wá. I am Yorùbá, ọmọ ọkọ Yorùbá ni mí, ní ìwádìí fọwọ́ sí júwe ilé bàbá tó bí mi lọ́mọ. I am Yorùbá before becoming a Muslim. Ìdílé Mùsùlùmí ni wọ́n bí mi sí, ìdílé ọba ni wọ́n bí mi sí. Nílé wa, adé là ń dé ńlé tó ti bí mi lọ́mọ. Àwọn ń dé adé, ẹnìkan wà ní máa dé adé, kó mọ̀ tí ń jẹ́ àṣà àti ṣe, kó mọ̀ mú lọ́kùnkúndùn nílẹ̀ Yorùbá. Torí bẹ́ẹ̀ mi ní bẹnu àtẹ́ lu àpèrè ọba kankan, ìsì ní bu ẹnu àtẹ́ lu àṣà àti ṣe ìran ọmọ aládé. Nídàkejì, wọ́n bí mi sínú Islam. Torí pé bàbá àti ìyá tó bí mi lọ́mọ Mùsùlùmí ni wọ́n. Ọmọ ìmáàmù ìlú ni mí. A ní ẹ̀sìn nígbàtàwà nù ìyá wa. Ìgbàtàwà nù ìyá wa, tàwà nù bàbá wa, a lẹ́sìn kankan. A wà nínú ìyá wa, Olódùmarè fi wá síbẹ̀. Wọn ò ṣàlàyé ẹ̀sìn kankan fún wa. Ìgbà tí Ọlọ́run dá ilé ayé, Ọlọ́run ò dá ilé ayé pẹ̀lú ẹ̀sìn kankan. Ìgbà tá bí wa tó tà bẹ̀rẹ̀ sí ní dàgbà, òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹ̀sìn fún wa. Ìgbà tá wà lọ́dún kan, ọdún méjì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, àti ìmọ̀ gangan tí ń jẹ́ ẹ̀sìn. Àwọn òbí wa ni wọ́n ń sọ sí wa létí. Ni Muhammad fi sọ nínú àdíìsì ẹ̀ wípé tí ọmọ yín bá ti pé ọmọ ọdún méje, ó ní ẹ máa mú lọ sí mọ́sálásí, ẹ máa pa láṣẹ láti máa kírun. Torí kí wọ́n mọ̀ pé láti ọmọ ọdún kan sọmọ ọdún márùn-ún kò lè tí ìgbọ́n, kò tí ìmọ̀ kankan rárá. Ó wá ní tó bá ti pọ́ ọmọ ọdún méje, ẹ máa mú lọ sí mọ́sálásí, ẹ máa kọ́ bí wọ́n ṣe kírun. Láwọn yóò Mùsùlùmí náà fi mọ́ sọ́pọ̀ àti kékeré ní ìmọ̀lé tí ń kọ́ mọ́ rẹ̀ lẹ́sìn. Ó ní tó bá ti di ọdún kẹwàá, tó bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ò wá mọ́ kírun, ó ní ẹ máa nà án. Torí pé wọ́n fẹ́ kó dàgbà pẹ̀lú ẹ̀sìn Islam yẹn, ó ní Muhammad fi sọrú ọ̀rọ̀ yẹn. So, ó apply sí ìgbésí ayé wa. Àti kékeré tá ti dàgbà, láti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sìn Islam kọ́ wa. Olódùmarè fún ara ẹ̀kọ́ ló kọ́ wa ní Islam. Àwọn òbí wa ni wọ́n kọ́ wa ní Islam. Àwọn òbí wa ni wọ́n fi wá sílé kí ó táwọn àfáà fi ń kọ́ wa ní Islam, tẹ́ fi ń kọ́ wa ní èdè Lárúbáwá. Èmi kéwú débi wípé gbàtà àṣẹ wà ní Limatul Qur'an, mo tún fọ́dà láti lọ sí ilé kéwú Sodiq Adeleke, gbogbo tó wà mọ́ Sodiq Adeleke l'Óṣogbo. Ibẹ̀ ni mo ti ṣe ìdádì àti sánáwì. So, kìí ṣe tí mi ò gbọ́yé. Àmọ́ nígbàtí ojú ńlá tí ẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan kan tó pamọ́, a bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè. Ìbéèrè táwọn ń béèrè yìí, ó ló ń fa wàhálà. Torí kò sí bá ṣe béèrè ìbéèrè yẹn tí ò ní bíríngì issue lọ́dọ̀ àwọn Mùsùlùmí. Wọ́n á rí bí insult, wọ́n á rí bí ìgbà pé à ń tẹnu àbùkù bá ẹ̀sìn lọ́dọ̀ wọn ni bẹ́ẹ̀ ló ṣe máa rí. So it's a must. Àwa ní lódodo ká mọ́ sọ.
ẹmú ìyàtọ̀dún tí mo ti ń ká iná àtẹ iná fàdúrà dáṣẹ ẹgbẹ̀gbẹ̀ bísímìlá iná àtẹ iná tí ó sì nítumọ̀ iná àtẹ iná ò sì ṣàdúrà kò nítumọ̀ nínú ìgbésí ayé ìtàn lásán ni bísímìlá iná àtẹ iná bísímìlá ìlú ìlàfi kò ṣe ìlàfi ìlú ìlàtà ṣíṣẹ́ wàá sọ ìfàdí àgbò kò nítumọ̀ ìtàn lásán ni ṣùgbọ́n tá a bá ń sọ ọ̀rọ̀ yẹn pé ìtàn ní kíníkan ni àwọn àfáà wọ́n bẹ̀rẹ̀ sí ní búwa àwọn mùsùlùmí òdodo wọ́n mọ̀ gbà torí pé wọ́n lójú wọn nígbà pa àbú Islam ni ṣùgbọ́n a gbọ́dọ̀ lódodo ká mọ́ sọ in tí wọ́n bí wọ́n ṣẹ̀wà pẹ̀lú táà fi rí nà ríwájú ìgbìyànjú táwọn ń gbìyànjú láti ṣe òun ni láti má jẹ́ kí irú nǹkan yẹn ó kọ̀ntínú lórí àwọn àrọmọdọ́mọ tiwa tó ń bọ̀ so gbogbo ẹ̀yin mùsùlùmí mi ò sọ́rí mi sì tọrọ àforíjì torí pé mi ìṣẹ̀yìn òdodo ọ̀rọ̀ o là ń bára wa sọ ẹ tí ò bá ti tẹ́ lọ́rùn o ní kókò lórí péjì yìí ní mùsùlùmí tí ò bá ti tẹ́ lọ́rùn bọ́ mùsùlùmí tó fẹ́ gbọ́ òdodo tó fẹ́ gbọ́ analogy tó fẹ́ understand wípé òkè ìtàwọn yìí ìtẹ́ni yìí sọ síbẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ lórí nígbà tí mo ka Al-Qur'an òkè Olódùmarè dá mi ó fún mi ní làákàyè láti ronú kí ló tí mi ò ní lo brain yẹn láti mọ ọ̀tún yàtọ̀ sósì ṣé ẹ̀kan ló sọ fún yín wípé tẹ́ bá tọwọ́ bọ́ná iná jò yín ni bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ ronú pé ṣé kí ní ìsórí àbí òrí nígbà tí Al-Qur'an sọ ok àyà kan náà Al-Qur'an ó sọ pé ẹni tó bá fi ẹ̀sìn ẹ̀ lẹ̀ ó ní ẹ pa ṣẹ̀ríà Islam ni ìta àkọ́gbà táwọn lékè ó ní ẹni tó bá ti fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ ẹ pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti sọ ẹni tí èsè mùsùlùmí tó ti sọ di ọ̀tá torí wípé kò ṣe kíni kìí ṣe mùsùlùmí ara wọn àgàgà tí rẹ ni ẹ bá tó wọ́n ń sọ̀rọ̀ bí mi ṣe ń sọ̀rọ̀ nípa àwọn àṣírí tó pamọ́ sínú ẹ̀sìn either Islam either Christianity wọ́n á mú lọ́dà pátápátá ni that is the level of brain damage tí wọ́n ti ṣe fún wa ẹ̀ẹ̀kejì ọ̀rọ̀ mi lórí ètò lónìí ó ní pé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ gbogbo ọmọ Yorùbá mo pè wá mo bẹ̀ wá ẹ jẹ́ ká wáwọ́ ìjà ẹ jẹ́ ká wáwọ́ ẹ̀bọ̀lẹ̀ lórí ètò èmi ò bá ẹnì kankan jà ọ̀rẹ́ gbogbo èèyàn ni mo jẹ́ àtọmọ Ọ̀yọ́ ni àti Ifẹ̀ ni Èkìtì ni Oǹdó ni Ẹ̀gbá ni Ìjẹ̀ṣà ni we are all one Yorùbá bá a ṣe wá jẹ́ Yorùbá kan ṣoṣo yẹn ìjà kí ìrìn yẹn ó mọ̀ tú òní tí àwa ń jà àwọn òsì ní èmi ò sì ní dá ọwọ́ bọ irọ́ mọ́lẹ̀ tẹ́ bá lọ wo videos mi tí mo sọ nípa Ọ̀ṣọ́yọ́ àti Ifẹ̀ gangan mi fi ọjọ́ kan kí n fi ṣépè fún ọmọ Ọ̀yọ́ rí àbí kí n fi ọjọ́ kan kí wọ́n fi tẹnu àbùkù bá Aláàfin rí láyé mi ìbú anybody àmọ́ analysis òun ni mò ń ṣe analysis tí mo wá ń ṣe nípa Ọ̀yọ́ nípa Ifẹ̀ gangan tí ò bá dùn mẹ́yìn ọmọ Ọ̀yọ́ nú tó dàbí èébú mo bẹ̀yìn ẹ má bínú ẹ̀yin Ọ̀yọ́ ẹ má bínú ìtàn ni ògbè yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn torí pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ yẹn kìí ṣe tá a fabricate in tó wà written ni tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn Ọ̀yọ́ pátápátá gbogbo ọmọ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ láti bàbá kábíyèsí aláyélúwà ọba ẹlẹ́wọ̀ ẹ̀tù Abímbọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé mo ṣe kábíyèsí fáláàfin látorí bàbá tó fi dé gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ẹ má bínú àbúyí o mi sì lè gbin rárá láyé àpẹẹrẹ Ọ̀yọ́ yìí ṣe tí àfojú tẹ́bẹ́lú náà àmọ́ a kàn gbọ́dọ̀ fi òdodo àfihàn ká máa síwájú lásíwájú ká mọ̀ wípé ibi báyìí olórí ẹnìkan ní àìfi ojú egbò àìfi tẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí látọ̀rí bàbá kábíyèsí Aláàfin tó dé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ẹ má bínú àmọ́ òdodo ní ká mọ́ sọ ohun o
ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, kájọ fi ìfẹ́ kájọ fi bára wa lò, òun la fi lè ní tẹ̀síwájú. Bákan náà gbogbo ọmọ Ifẹ̀ pátá bẹ̀ látòrí bàbá wa kábíyèsí aláyélúwà onírìṣà olórí aládé gbogbo, bàbá wa kábíyèsí tó fi dórí gbogbo àwọn Ifẹ̀, mo bẹ̀ wá ẹ jẹ́ á dáwọ́ wàhálà, ẹ jẹ́ á dá dúró. Ifẹ̀ òun lórísun, òun lórírun gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ìjà kò lè so èso rẹ̀ bí kò ṣe ká fi ìfẹ́ lò. Gbogbo ìmọ̀ràn tí mo ti ń fún àwọn Ọ̀yọ́ lórí programs mi náà ní pé ká fi ìfẹ́ lò, káwa wọ́ ìkíní kan bọ̀lẹ̀. Gbogbo èpè tẹ́yìn ọmọ Ọ̀yọ́ ṣẹ́ kẹ́ lọ stop ẹ̀. Àwọn ọmọ Ifẹ̀ náà tó bá jẹ́ páwọn náà ṣe pé ẹ stop ẹ̀, kò lè gbé wá débì kankan. Tactics àwọn Fúlàní láti da àárín àwọn ọmọ káàárọ̀ oòjíire rú, òun ni gbogbo eléyìí. Ọmọ Yorùbá ò wà divided rí, kíkà láwọn Yorùbá, ìkà láwọn ní Oòduà, kálukú wá pín yẹ́lẹyẹ̀lẹ. Bá a fẹ́ bá a kọ̀, we are all Yorùbás, láti ìgbà tá a ti lè adopt orúkọ Yorùbá ní gbogbo wa ti ń jẹ́ ìran Yorùbá. Àmọ́ there are guidelines, and ó ní ipò kálukú ló mọ ipò tó dì mú. Number one, nílẹ̀ Yorùbá gbogbo wa la mọ̀, àfi tá a bá kàn fẹ́ mọ́ ṣàbòsí, gbogbo wa la mọ̀ wípé Ọọ̀ni Ifẹ̀, Ilé Ifẹ̀ òun ni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. A mọ̀ pé ohun tá a kọ́kọ́ dá Ifẹ̀ lákọ́kọ́ dá Ifẹ̀ lóòdáyé, òun làkọ́kọ́. Lẹ́yìn Ifẹ̀ ó kan àwọn ìlú tó kù, Ọ̀yọ́ ni, Ẹ̀gbá ni, Ìjẹ̀bú ni, Ìjẹ̀ṣà ni, Ìbàdàn ni, gbogbo ìlú tó kù pátápátá ìkan náà ni wá. Àmọ́ gbogbo ìlú yìí pátápátá Ifẹ̀ ni gbogbo wa ti wá. Kí ló dé táwọn fẹ́ gbàgbé orísun wa? Ààfin ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ó wà sacred as a secret place for we the Yorùbás. Ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn. Lẹ́ẹ̀kan sí lórí ètò lónìí, mo bẹ̀ gbogbo pátápátá táǹfàpájánú, ọmọ Ọ̀yọ́ ni, ọmọ Ifẹ̀ ni, ọmọ Ìjẹ̀ṣà ni, Èkìtì ni, Ẹ̀gbá ni, gbogbo pátá mo bẹ̀ pé ẹ má ṣe kí ni, ẹ má bínú, ẹ jẹ́ fìmọ̀ ṣọ̀kan. Àwọn tí wọ́n fẹ́ dojú ìran Yorùbá dé, àwọn ẹlẹ́sìn gangan tó fẹ́ dojú ìran Yorùbá dé, àwọn ni ẹjẹ́ mọ́ bá ṣe lé ẹlẹ́yẹ ọ̀rọ̀ wọn lọ, kí wọ́n mọ́ kó ìfàsẹ́yìn bá ìran ọmọ káàárọ̀ oòjíire. Títí nígbà míì tẹ́láǹfààní àti pàdé mi lórí ètò ta pẹ̀lú àpàdé ọmọ Yorùbá. Ọmọ bá dé ọládé Kijipaoro olóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá.